but people want more. Your decision is for our good, kò yé ènìyàn. Ẹnikẹ́ni kò lè sọ ìbẹ̀rẹ̀ ìparí ọ̀rọ̀ rẹ̀. Your kingdom reigneth, His Majesty tó ọba. Dànsákì rẹ̀ Elédùmarè, ọba táyé rọ̀ bí agogo. Dànsákì rẹ̀ Elédùmarè, ọba táyé rọ̀ bí agogo. Àwa má rìdí níṣẹ́ rẹ̀ o, ìjìnlẹ̀ ní èrò rẹ̀. You are great in your ways, but people want more. Your decision is for our good, kò yé ènìyàn. Ẹnikẹ́ni kò. Ọmọọba ni ọmọ wálé ẹ ṣe tí ìbá gbàgbé orí kìtì yín náà Ìkòyí ṣèbí Ìkòyí ní yín olórí Ìkòyí ẹ̀sọ́ ọmọ tapotapo lẹ́sìn jẹ́rò ogun bá ní Oníkòyí mo ní sí òsì nǹkan kan ogun ló burú lẹ̀sọ́ òdélé pé ó burú lẹ̀sọ́ òpè àwọn olóko ẹ̀sọ́ Ìkòyí ọmọ àgbọ̀n yùn ogun náà ló pa yín kàádọ́ta ẹ̀rìndínsúnlé ẹ̀rìndínsùta ẹ̀rìndínsùn kéèpẹ̀ ààrẹ yọ méjì tó kù máa gbogbo ẹ wò ẹ sanwó fún mi ẹ bá fún ọba lówó ẹ bá fọba lówó ẹ ṣe máa ẹ má wọrí mo promise yín ẹ ṣe gan ó dàbọ̀ bye. ẹ dákun bàbá kí á jẹ kan ṣé mo rán sí wọn pé àgbélé mọ́ ni. báwo lẹ́yìn náà ṣe lè máa ṣé mo lè sọ bẹ́ẹ̀ mi ì sọ bẹ́ẹ̀. ẹbí ọ̀nà sọ bẹ́ẹ̀. mi ò sọ bẹ́ẹ̀. mo náà sọ bẹ́ẹ̀. bàbá kí á jẹ kan. ẹ jọ mi ì sọ bẹ́ẹ̀ dáàdì tó yìí. sọ bẹ́ẹ̀ tó o bá sọ bẹ́ẹ̀ ẹbí ni ti ń bínú lọ yìí. bàbá kí á jẹ kan ẹ dákun ó lóun sọ pé àgbélé mọ́. ẹ̀yin dà wọ́n ní wọ́n sanwó kínní kan owó kan fún wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwa tí wọ́n dá gbogbo ń bí iṣẹ́ wọ́n ní wọ́n sanwó kan fún wa. Màámi ó jẹ́ pé ẹ ti kọ́lé pamọ́ if not ẹni sọ kí á tẹ̀ka pé fẹ́ kó kúrò nílé fẹ́ ká kó lọ. ó bí ayé ọba kọ́lé bì kankan èmi bí ẹnìkan ń padà sílé àkòdílé àn bàbá mi ni èmi ò sílé kó lọ ẹ tẹ̀lé ìyá yín lọ lé bàbá tiẹ̀ náà. wọ́n fẹ́ kọ́ ọ wálé torí ọdún omidan tí wọ́n fẹ́ ṣe ọmọ pé bẹ́ẹ̀ ni àrẹ̀mọ ti máa ń yan aya wọ́n dẹ̀ láti pè ọ́ ọkọ ọlọ́ọ̀ni lọlé má dojú tì mí mo fọlọ́run bá bẹ́ẹ̀ tara ṣàṣà mo fọlọ́run bẹ́ẹ̀ ó yẹ kó lọ jọ̀ọ́ àbí màdá. bàbá ọkọ mi ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí òun ni ká jẹun pẹ́ ní ẹnu àmọ́ ọ̀nà fún ni ò jẹ́. ẹni ò mọ̀nà tí ò mọ̀nà tó dá pàdépàdé. Abisi baby longest time wúrà ojú ẹ̀ lélẹ́yìí ó ti tó 3 weeks tí mo rí ẹ last o. wúrà ọlákẹ́ ọmọ bàbá lọ́wọ́ wúrà máa sinmi sílẹ̀ mà ní bàbá ẹ̀ ti travel out. Oh, no wonder. Mo get ẹ̀ ń sìn torí wà ti wá àǹtí ò ní jẹ́ kí n sìn mí èmi mọ̀ pé òun sìn mí lé ni wò ó jẹ́ ń sọ fún ẹ tí dáàdì bá ti dé gbogbo nǹkan tó máa ti kó wá báyìí ó yá tí wọ́n kó tèmi fún mi. Trust me. All right. èmi ò máa gbá tàwọn àǹkárá báyìí ń tèmi. Ó mọ iye aṣọ àǹkárá kò sẹ́lẹ́gbẹ́ àǹkárá pàápàá jùlọ àwọn ilé tó jẹ́ tiwantiwa yìí ó rí lára mi ni èmi máa ń gbé yán gbogbo gbà ni. ẹ wò má ẹ bá fẹ́ máa ná owó èmi. irú nǹkan bá àwọn jíìn àwọn kan báyìí lèmi fáǹsì tèmi ẹ lè rówó mi ná pẹ̀lú àwọn stuff àǹkárá wọn. wo tó bá dé second store mi lọ́yìn gbogbo nǹkan tó wẹ̀ pápátá ló máa bá ń bẹ̀ ṣùgbọ́n mọ̀ pé mi ń tèmi ìyá áfíríkà lèmi àwọn nǹkan tèmi ń gbé lárugẹ lélẹ̀ tó bá dé town sí nǹkan táwọn èèyàn ń lò rí. kíni eléyìí ẹ má máa dá lóhùn she's not a typical African girl so kò sí nǹkan tó fẹ́ fi gbogbo àwọn eléyìí ṣe. sórí wọn ti ẹ̀wúrọ̀ ọ̀la ó sì máa fi àǹkárá rán pátá. mo sì máa fi rán bra. ó mọ nǹkan tèmi náà máa ṣe máa gbé odidi kan fún ẹ máa gbé 6 years kan máa gbé fún ẹ má bẹ̀rẹ̀ rán pàǹtì bẹ́ẹ̀ má bẹ̀rẹ̀ rán brand. orí mi ara ló fi dá.
You are great in your ways, but people want more. I like you. Mo like ẹ̀dọ̀ fẹ́yìn níbi tí mo ti bọ̀ lọ́hùn yẹn mo ti fojú táàjì gbogbo kan tó wọ̀ yẹn. Torí ọjọ́ just one you understand? I like you. Shut up! What did they talk for mouth wey no sweet like this? Since you dey come that time, I don dey even dey fall for you. I don dey die for you inside of me. Since you dey talk like pikin, you be pikin. I love you. If I know I love you, try to understand me. I'm a pepper ni o. Tí bá ní pẹ́ mi orí mi ò pé. I like you. Abeg shut up, Joe. Shut up. So dey fire your mama. Let me say they talk like pikin for mouth. I know say wetin dey for under you like this no go good. Yes. I like you. Abeg come on for here, Joe. Try to understand me. If it come, one my babe, fine girl. To back kọjá open you, say you want you. You think say na person like you na I dey find? Na beg you. Abeg come on, Joe. Abeg come on for here, Joe. Come on for here. No person like you na dey find. I like you. See, abeg come on. On the bunny. Bad market. One pound, one chance. Abeg come out, bad market. Just like that. Bad market. Come Okay, out. no problem. See this one no show. Angela, don't die. I don't kill myself. See yourself. See the first way you go for. One day now go for. Mad man, when they walk out, they go just cook shop for one. See this fine boy. See that. Ó ti lọ wò yín níwájú ìta mi rí oúnjẹ ti ṣe. Ṣé ẹ wọlé wá jẹ ni àbí kí n gbé wá ń bí? Ìyá olórí ẹ̀rẹ́ ò jẹ́ kọ́kọ́ náà yóò dáa fún ọ òkú ìtọ́jú mi ó sáfẹ́ kí wọ́n gbà mí lọ lọ́wọ́ rẹ̀. Ẹ máa rò pé fáìn mà nìyẹn bóyá lè mọ̀ pé èmi mo fáìn jù yín lọ wọ́n ń kú fọ́mọ nígboro ẹ wò ó sétẹ̀yìn ọ̀la igan ni òtó nǹkan tọkùnrin ń kú fún ni. àfikún tó wọn kú lóòótọ́ àbí wọ́n kí lè gbogbo kú wọn. wọ́n lè kú. wo ká má fọ̀rọ̀ ọlẹ́ sọ̀rọ̀ ìyá olórí. mo ṣe gbọ́ ìkéde kan tán lórí rédíò ní ìsìn. Ìkéde. bẹ́ẹ̀ ni ìkéde ayọ̀ ni ìkéde ayọ̀ ni ó jẹ́ fáwọn aráàlú ìlú ajímẹ́fun níbi ọmọ wa olórí tó ti ń ṣe àgùnbánirọ̀ wọ́n ní wọ́n fẹ́ ṣe ọdún kan bẹ̀ èmi ò mọ ọdún tán bá kí dákun ó ṣe kókó ká kí olórí ńlọ o tó ń gbọ́ mi bí abẹ́ ọdún mẹ́ta bíi méje náà ni wọ́n fi ṣọdún èyí tí mo wá fẹ́ sọ ń bẹ̀ gan-an lórí pàtàkì ni wípé kò sí káàdì lórí fóònù mi nísìn so ó lọ fi fóònù tiẹ̀ pé kó wá bá ń sọ fún wípé wọ́n fi ọdún tán fẹ́ ṣe kó má lọ bẹ̀ o kó má lọ bẹ̀ kó jókòó nù ilé o bó bá tiẹ̀ ṣe wàá le jù gan kó máa bọ̀ nílé láàrin gbogbo iye ọjọ́ tí wọ́n ó lòun kóun sáré wálé bọ́n bá parí ọdún wọn ó ti yí ọ àlejò nílùú. ọ̀rọ̀ yẹn dà abẹ́ wàá rọ́ lóhùn bí bàbá olórí ẹ̀ lówó lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kémi lọ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi kí n lọ fi pè ẹ̀ ṣe kúkú fún mi ní owó báyìí tí n bá dẹ̀ ti wọnú ilé kí n dẹ̀ lọ ra káàdì kí n lóòdù ẹ̀ sórí fóònù tèmi kí n kúkú fi pè é. àbí ṣé kò dáa ni. ó dáa pọ̀ ọgbọ́n inú rẹ̀ yìí ó kárí bí n bá pé kò sí káàdì lórí fóònù kò sí owó ńlẹ̀ ló ń jẹ́ ṣé bẹ́ẹ̀ mi bá ní owó ọ̀hún lápò ṣé wọn ò ní lọ ra káàdì nílé kejì kí n. àbẹ́ẹ̀rí sí ọlọ́run báyìí bí bàbá olórí ọkùnrin àbọ̀mọkànrin kése kò sówó lápò tó bá dẹ̀ yá ẹ máa sapá báyìí pé èmi ni bàbá ẹ ṣé bóyá èmi kọ́ la láṣẹ ni òun ló délẹ̀ yìí o owó káàdì lẹ̀ lè fún ayì. bàbá kí wàá ni mí bàbá olórí lèmi. bàbá olórí ní èmi ní ìyá olórí ẹ wò ẹ bá mi nù lẹ́kọ̀ọ́. máa ṣírò owó káàdì oúnjẹ wọn ó san papọ̀. ó rà fún ọ̀sán fún ọ̀rà. Dànsákì rẹ Elédùmarè ọba táyé rọ̀ bí agogo. Dànsákì rẹ Elédùmarè ọba táyé rọ̀ bí agogo. Àwa má rìdí níṣẹ́ rẹ o ìjìnlẹ̀ ní èrò rẹ. You are great in your ways, but people want more. Your decision is for our good, for anyone. Ẹnikẹ́ni kò lè sọ ìbẹ̀rẹ̀ ìparí ọ̀rọ̀.
Your kingdom reigneth, His Majesty tó ọba. Kí la sọ? Wẹ́rù. Jẹ́ tún gbé wá. Ó ti jẹ lókè. Hello. Hello. Ẹ ká sọ. Ẹ ṣe mò ń bọ̀ sí. Kábíyèsí wọ́n pè mí kábíyèsí. Kí ló ṣẹlẹ̀? Wọ́n pàdé mi. Iléyá máa ra lọ́jọ́ mi. Mo bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀ wá tiẹ̀ lè rówó mi sọ ẹ̀. À lè rí nǹkan gbẹ́nu sí. Owó ẹ̀ ló kéré jù. Oṣù ọ̀ tètè bọ́ta ká ètè lọ. Now, do you know what? I listened to a radio announcement and mo gbọ́ nípa pé wọ́n ní ọdún ẹ̀fún ọdún omidan kan ń bọ̀ recently kan fẹ́ ṣe. Ṣé o ṣe ń gbọ́ ni? Honestly, mi ò gbọ́ rí ṣá. Ìlú pọ́pọ́sí náà ti ń ṣe náà, wọ́n máa lọ náà. Very very interesting. In fact, báwa ń bẹ̀ gan-an. O ní fẹ́ padà sí. Ọmọ wa interesting gan-an. Bọ̀ ọdún ẹ̀fún kan ọdún omidan kan, what is the difference? Ìyàtọ̀ wà o. Sórí ọdún ẹ̀fún yẹn. It's just like the same way we celebrate Christmas. Jẹ́ pé individually máa ń ṣe nílé ọ̀ so gbogbo ẹlẹ́ àwọn èèyàn nílùú yẹn pàwátá ló máa celebrate ọdún ẹ̀fún yẹn. As in gbogbo òdu ló celebrate ọdún ẹ̀fún. Gbogbo máa celebrate ẹ̀ ńlá ẹni máa pa màálù máa pa ńlá gidi ni of course. Ṣé wàá rí ọdún omidan yẹn? No, girls of my age, ladies of my age ṣe pé wọ́n sì bàlágà tó ń marry. Ẹni tó bá rí ọkùnrin tó bá wù ó máa fẹ́. Ìwọ dẹ̀ ní interest nínú ọdún omidan. Why not? Máa wà ń bẹ̀. So wọ́n wá fún ẹ lọ́kọ. Wọ́n wá lọ sọ́dún omidan wọ́n wá fún ẹ ní ọkọ Tóyìn. O sọ pé kò tó ṣe é ní ojú owó níjà. Èdè tó ń ṣe nínú yẹn o. No. Irú fún irú èyí tẹ́kùn sí ní fẹ́ǹsìnsìn mi nígbà tí wàá ọkọ kábíyèsí kò máa pè wá ní kò máa bless wa wọ́n ní ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni wọ́n ṣe máa ń sọ but come to think of it o that's ẹni tó máa ń sọ yẹn is it Matt tó máa ń sọ sí yẹn because mo ti ń try kí n bèrè lọ́wọ́ pọ́ńtò lẹ́fún mi ṣe yẹn but mi kò ní time àti bá wọn sọ̀rọ̀ ni so kò yé mi. tó bá ṣàdúrà pé ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni nǹkan tó ń sọ rí lè ní wípé ìyàwó ò lè pẹ́pẹ́pẹ́ ní ọkọ kó tó ṣàbíyamọ ṣé o mọ̀ pé láyé ìgbà yẹn àwọn ìyá wa pẹ̀lú àwọn bàbá wa ẹni ni wọ́n ń lò so ìyàwó tí ọkọ wa bá ń ṣe tí ò dín kankan wọ́n sọ pé ẹ̀yìn ìyàwó mẹ́rin sọ pé ibi tí wọ́n ti ń ṣe kí nìyẹn ó máa ní àpá kò yẹ. You mean gassing down, right? Do you know what? Okay. I just feel like but yeah. It seems you're getting used to this anyway. Anything for you. My baby, I love you so much for the kind of love you have shown to me over the years. You have proven to me to be a good woman. I love you. And I will always love you. Now, you know what? What? Show me this particular ring. Èmi àti ẹ, àjọ mọ̀ wípé packaging. Introduction lásán la ṣíṣe. And that is why I'm not putting on a wedding ring. But now, I want to make you happy. Yes. Kì í ṣe pé kákan ṣáà ṣe wedding. Mo kàn máa ṣe wedding wọn kàn ní ẹ ṣáà yẹ ká ṣáà ṣe. Yes. But this time around, I want to do it. And I want everybody around us to know that àwọn eléyìí tó ṣe wedding. Ká fẹ́ lójú, ká pé ẹbí ọ̀tún, ká pé ẹbí òsì, ká pé àwọn ọ̀rẹ́ wa, even àwọn ọ̀tá wa gan, ká tó pé wọn kàn wá bá wa jẹ, kàn jẹ, kàn mu, kàn yó, kàn tún di lọ́lé. That is my mind and that is my plan for you, my baby. Thank you. My baby, like, I'm so happy. God will continue to bless you for me. Thank you so much. Títí ring yìí, àsìgbà tí mo ti máa ń jáde dọ̀, mi ò réyàn kankan kó pè mí pé àǹtí o, ẹ wá o, mo ti gbọ́n kankan pé ring yìí o, packaging ni, it's not official. Mi ò rí. I'm just using it to respect my family. Only back on me, you understand? But come to think of Oti and Sopeka baby Piara,
Bébí mo wò pé irú owó tẹ̀ ń sọ yẹn bí a tẹ bá fi bẹ̀rẹ̀ business fún mi like tẹ fi ṣí shop fún mi ẹ mọ̀ tó bá ti ń yí a máa rí owó ń bẹ̀ and ibi iṣẹ́ ti tẹ̀yìn náà tẹ̀yìn náà bá ti rí gain a lot she understand a máa kó pọ̀ mọ́ra wọn then we can do our wedding bá ṣe wò wá. Wow, my darling. Jọ àwọn tó máa ń kóra wọn jókòó papọ̀ tí wọ́n máa sọ wípé tóbìnrin bá wò obìnrin ò lọ́pọlọ wọn ò ní àgbékalẹ̀ ọ̀rọ̀ because they are weaker vessels. Ibo náà ti kóra wọn wá náà. Bí wọ́n ṣe sọ ọpọlọ kalẹ̀. I am looking at it this way and you were looking at it the other way around. But what's the essence of wasting money? Well, you know what? Because you have proof to be a good woman. Mama put oath to that plan. Wow, thank you. Now we need to get a place, a befitting place. Okay. I'll pay and I will stock it for you. Wow. Since you are okay with this, there's no point wasting money. And Kim, truly mono. I will be okay with that. Yeah, I'll be glad. That's my baby. Thank you. Love you. Love you more. What? Love you. Stop. What? What? I know you. If you... I'm not going anywhere, you know. I know. Shebi, it's you. You will start. Baby, I'm not doing anything. I'm not doing anything. I'm going out. You know what? That's fine. Just do that. Ojú agbárí tó jìn bójú ọmọdé bá rí afọ ohun tẹ́já rí tó gbó ìran làgùn tó fi wò ẹni ò mọ̀nà tó dá pàdépàdé tó bá ṣáájú oko adùn ló lọ. àmọ́ inú mi dùn fún wa àtọkọ ẹ o in fact mo bá yín dúpẹ́ tẹ́tí ẹ̀ kúrò lè mí rẹ́ǹtì àmọ́ kò jẹ́ pé sẹ́ẹ̀tì yín ó ti wọnú jù. ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti èèyàn bíi tiẹ̀ yìí. kí ló ń pè mí fún? mi ò lè gbé kọ̀lẹ̀ mi kò ní kí ni lẹ́yìn kí mo fẹ́ gbé kọ̀lẹ̀ fún mi lè gbé kọ̀lẹ̀. gbé kọ̀lẹ̀ rẹ̀ lọ́nà. hello kò ní dáa fún ẹ mo tútù sọ kò ní dáa fún ẹ tí alárò bá jẹ́ kó dáa fún ẹ alálẹ̀ ò ní jẹ́ alọ́sọ̀ ò ní jẹ́ kó dáa fún ẹ tọ́lọ́sọ̀ bá tún jẹ́ kó dáa fún ẹ alálẹ̀ ò ní jẹ́ kó dáa fún ẹ Bámidélé Ọmọdétọ́lá kò ní dáa fún ẹ nǹkan tó deserve ni mo fún ẹ yẹn you have pushed me to the wall yes you pushed me to the wall kò tí ò wù mí láti ṣe ìwọ ló jẹ́ kí n ṣe ó wá ń pè mí nílé ayé ẹ tó bá tún pé nọ́mbà mi olóṣì idiot a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní èmi àti àjọ kí ẹsẹ̀ tí jòkòtò kan náà bẹ́ẹ̀ ni ìwọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi lẹ́wà ló sọ fún ẹ bẹ́ẹ̀ kò ní dáa fún ẹ jákúrò lórí aago fún mi idiot. ọ̀rẹ́ mi ọkọ ẹ ló ń ṣépè fún tó lè. jọjọjọ má wọrí olóṣì kí ló ń pè mí fún. ara yìí alẹ́ yìí ara yìí alẹ́ mi ti ń láìkí àti máa rí ìbínú ẹ̀ rárá inú mi ò kí ń dùn. ṣé ìṣọ̀lá nìkan lórí tó ń bínú tó lójú ẹ̀ lè tó ní nǹkan tó ń bínú àbí mi ò tí bínú lójú ẹ rí tèmi kan bá bínú wo jẹ́ kí n sọ fún ẹ ọ̀run máa bọ́lẹ̀ báyìí ni ara máa sán ni ìjì ajá ìṣọ̀lá ló ń bínú tó dẹ̀ ń ṣe ogbó kíní ìṣọ̀lá ń bínú ká bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ká ṣe kíní kí ló ṣe ẹ wọn náà farabalẹ̀ náà. ẹ ṣì yàrá ìbọ̀dá mi Tóyìn listen and listen good mi ò bínú rárá bọ́ nǹkan tẹ́mi fẹ́ bí ẹni kò dá mi lóhùn sí kí ló dé tó jẹ́ wípé àwọn òbí ẹ wọ́n sọ̀rọ̀ wọn di ọ̀sán àtòrò tí ò kí ń lajú rí ara wọn eku àti ejò tí ò kí ń pàdé ara ni wọn why. padà síbí ó fẹ́ máa tẹ̀lé àbí kí ló ṣe é
orí bó ṣe lè tẹ̀fẹ́ máa tẹ̀lé kí ló mú ẹ. bọ́dà mi ọ̀rọ̀ tẹ̀sán yẹn wúwo gan ẹ lè fẹ́ ràn sílé tóbi jù. ó ti pọ̀jù lẹ́nu mi ìwọ náà tún tẹ̀lé ó máa padà bá mi ìwà yìí o fẹ́ gbọ́ràn àbí ó fẹ́ máa tẹ̀lé obìnrin lọ. Ọpẹ́yẹmí festival tó sọ pé ó fẹ́ ṣe nílùú yẹn ó ṣọ́ọ̀pù ká lọ. Why not? Jẹ́ ká lọ now. Má gbàgbé pé travelling is part of education o. And we've travelling here to learn some things, you know that? That's true. Abeg, man not look me. Why don't look me now? And I won't call me put for inside on a matter. If I follow and I reach there, they won't pay me money. Angela, everything is not all about money. Money every time. You own money. You too like money. Only between this will be wallet. Ọ̀dà bẹ̀ báyé mi jọ bẹ́ẹ̀ pa mí kéke. Kọ́ ni mo bẹ́ẹ̀ fi owó. Máa fi kọ́. Mo sún mọ́lá. Ìjà wọ̀ ní ara mi ṣe bá. Ṣé lóòótọ́? Dànsákì rẹ Elédùmarè, ọba táyé rọ̀ bí agogo. Dànsákì rẹ Elédùmarè, ọba táyé rọ̀ bí agogo. Àwa má rìdí níṣẹ́ rẹ o, ìjìnlẹ̀ ní èrò rẹ. You are great in your ways, but people want more. Your decision is for our good, kò yé ènìyàn. Ẹnikẹ́ni kò lè sọ ìbẹ̀rẹ̀ ìparí ọ̀rọ̀ rẹ̀. Your kingdom reigneth, His majesty tó ọba. Dànsákì rẹ Elédùmarè, ọba táyé rọ̀ bí agogo. Dànsákì rẹ Elédùmarè, ọba táyé rọ̀ bí agogo. Àwa má rìdí níṣẹ́ rẹ o, ìjìnlẹ̀ ní èrò rẹ. You are great in your ways, but people want more. Your decision is for our good, kò yé ènìyàn.